Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dá. Ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ bí tó ń lo àwúre tó ń lo iṣẹ́ àwúre lóríṣiríṣi bí ìgbà pé o kàn ń da Ọlọ́run láàmú ni àti ìgbà pé o kàn ń da ewé àtegbò láàmú ni. Ẹ jẹ́ ká wá nǹkan sí kódà kò bá jẹ́ nǹkan kékeré báyìí là ń ṣe tó jẹ́ iṣẹ́ ọwọ́ ká wá fi ìyókù lẹ̀ fún Ọlọ́run ká fi ìyókù lẹ̀ ká fi sílẹ̀ fún Ọlọ́run. Àwa tí a wá wà lẹ́nu pé a níṣẹ́ lọ́wọ́ tàbá ń ṣiṣẹ́ ìjọba kan tó wá jẹ́ pé àwa náà ń complain ní gbogbo ìgbà tá à ń complain eléyìí kò sọ́jà à ń complain eléyìí kò ṣiṣẹ́ à ń complain ó yẹ kán sanwó mi bí iṣẹ́ wọn sanwó mi. Ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run a máa rí àánú Ọlọ́run púpọ̀ ní ibẹ̀. Àṣẹ ọ̀gá nìkan òní a fẹ́ lò. Báwo la ṣe máa ń lo àṣẹ ọ̀gá? Kí là ń pè ní àṣẹ ọ̀gá? Ìyẹn ní ọ̀gá tá a bá lọ ra ọ̀gá gbígbẹ àṣẹ tó máa ń ká lódúlódú yẹn ibi àṣẹ kì í ṣe gbogbo orú ẹ̀ lákàn o ibi àṣẹ ibi tó ká dé tó ká ibi tí ìròyìn ká dé ibẹ̀ là á gé tá a bá ti gé. Báwo la ṣe máa ń lò ó pẹ̀lú owó ìlú tí a bá wà? Tó wáyé pé Nàìjíríà ni mo advise wa ká wá 1000 naira tuntun ó la máa lo iṣẹ́ yìí fún. Iṣẹ́ Asina àwúre tó dáa ní ìpara ní ìpara kì í ṣe nǹkan jíjó bẹ́ẹ̀ ni kì í ṣe nǹkan tí a fẹ́ lò sínú ìpara àánú ni nítorí pé tọmọdé tàgbà ni wọ́n fi ojú rẹ̀ wo owó bẹ́ẹ̀ ni wọ́n máa fojú rẹ̀ wò ẹ́. Gbogbo àwọn tó rí pé wọ́n jẹ lówó bóyá òǹtajà ni o gbọ́jà sílẹ̀ wọn ò rẹ́ níbẹ̀ patronize ò rí nǹkan kan ṣe tó fi jẹ́ pé gbogbo àwa tó bá jẹ́ pé a níṣẹ́ tá a mọ̀ ń jáde á jáde lọ síbi ọjà wa ni o á jáde lọ́fíìsì wa ni o oníṣẹ́ ìdá fún wọ́n tó bá ń ṣiṣẹ́ ìdókòwò tàbí ó ṣiṣẹ́ lé nǹkan kì í ṣe pé lè lò àmọ́ kò lè dàbí àwọn tí wọ́n ń jáde síta tí wọ́n ń kiri o tàbí wọ́n wà lórí ọjà wọ́n ń kiri ọjà ní o tàbí wọ́n jẹ́ nìkan tó ń lọ sí ibi iṣẹ́ irú ẹ̀ ní iṣẹ́ ìdá fún bá ṣe ń lo àṣẹ ọ̀gá ẹyọ kan. Màá mú wá ní next video mi tí mo bá máa post ní ọ̀sẹ̀ yìí ní agbára Ọlọ́run bí a ṣe máa ń lò ó. Kí ni ó jẹ́ kí n máa mú àwọn tọ́pìkì báyìí wá kí n máa ṣọ́ọ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ni pé láìfi nígbàgbégbá mẹ́rin mo lè fẹ́ ṣàlàyé nǹkan tí ó máa jẹ́ àǹfààní fún gbogbo wa lórí ètò yìí àmọ́ tí n bá ti rò ó pé nǹkan báyìí ó dẹ̀ tó máa wúlò kí n tó lè ṣàlàyé fún àwọn tó jẹ́ olólùfẹ́ mi lórí ètò ìgbà yóò kí n tó délé ètò mo tún lè gbàgbé màá tún mú ànádà tó wà kí ní ẹ̀dẹ̀ máa ń dùn mí púpọ̀. Tẹ́ bá rí mo fẹ́ mú tọ́pìkì kan wá bóyá mo máa post it before this video tàbí kó jẹ́ pé mi ò tíì post it ó ní bí a ṣe máa ń lò bí àwọn tí wọ́n máa ń sọ pé ní iṣẹ́ ni aago ń ṣekú eléyìí kì í ṣe àṣírí kankan mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa kí ni ìtumọ̀ tá fi sọ pé iṣẹ́ ni aago ń ṣekú kí ni wọ́n rí lára aago tá fi sọ pé ní iṣẹ́ ni aago ń ṣekú. Ǹjẹ́ nǹkan tí wọ́n rí lára aago yìí ǹjẹ́ ó ní í ṣe pẹ̀lú ọmọ èdè ènìyàn náà tó fi jẹ́ pé àwọn míì náà wọ́n wá ṣiṣẹ́ ní ayé ni ẹlòmíì wọ́n wá ṣiṣẹ́ ní ẹlòmíì ó ti bóyá ìgbádùn táwọn baba ńlá rẹ̀ wọ́n ti gbádùn kan ló wá ń ṣiṣẹ́ àwọn ẹlòmíì wà bẹ́ẹ̀ àmọ́ kí ni ọ̀nà àbáyọ? Wàláhì mo fi Ọlọ́run bá ṣe lérí kò sí nǹkan tó wà ní ayé tí ò lọ́nà àbáyọ